ta ni àbá fi ọpẹ́ fún bí kò ṣe ọ̀pá kan wò kan yè apani ajíni ọba tó tún fún wa lórí ọ̀fẹ́ láti wà nínú àwọn alààyè tá wà lórí èèpẹ̀ ní òwúrọ̀ yìí mo tún kí yín káàbọ̀ wípé ẹ kú ojúmọ́, ojú ayọ̀ mọ́ wa, ojú ire mọ́ wa, ojú ọlá mọ́ wa. Bí ẹ ti ń jáde lọ lónìí tàbí ẹ wà nínú ilé yín, gbogbo abiyamọ lọ́kùnrin àti lóbìnrin, gbogbo ẹ̀yin ọ̀dọ́, mo gbàdúrà fún yín wípé ẹ lọ rè ẹ bọ̀ rè. Ẹ̀yin tẹ́ wà nínú ilé, ibi ò ní ka yín mọ́ ní ilé. Agbára Ọlọ́run ò ní fi gbogbo yín sílẹ̀. Ọlọ́run nìkan ni gbogbo èyí yẹ fún. Olólo gbogbo ipá àti agbára, òun nìkan ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Ta ni ọpẹ́ yẹ? Ta ni ìyìn yẹ o? Ọlọ́run lọ́pẹ́ yẹ o. Ọlọ́run ni ìyìn yẹ. Ọlọ́run tó lànà lórí òkun, tó mú àwọn àyànfẹ́ kọjá ní ọgbẹ́ ilẹ̀. Èmi kò ríru Ọlọ́run yìí rí o. Bàbá à ń gbé ọ̀gá, Ọlọ́run ayọ̀ àwa yìn ọ́ o. Ọba tí gbogbo ipá àti agbára ń ṣe tirẹ̀, òmìmì tó mì ilẹ̀ tó mì ọ̀run tẹ́nikẹ́ni ò lè mì. Ó lágbára lórí ayé, ó lágbára lórí ọ̀run. Ọba tó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe, ọba tó ń ṣe ohun tẹ́nìkan ò ṣe rí. Ó lóhun gbogbo lódùlódù, ó lè ṣe, ó dàgbà kò tẹ̀pá, ó dàgbà kò gbó kò tí kò ṣá. Òun nìkan ló lè ṣe é, òun nìkan lọ́ba tó lágbára láti bá wa ṣe. Mo gbà ọ́ gbọ́, mo gbà ọ́ gbọ́, mo gbà ọ́ gbọ́, ó bá mi ṣe tèmi bàbá. Mo gbà ọ́ gbọ́, mo gbà ọ́ gbọ́, mo gbà ọ́ gbọ́, ó bá mi ṣe tèmi bàbá. Àpáńlá tó ṣayérò ìrètí gbogbo ènìyàn, ìrètí ògo, àwájúbà rẹ Mèsáyà, ọba tó jẹ́ èmi ni. Ìyìn ló yẹ ó bàbá, oníṣẹ́ ìyanu, aṣọre mọ̀gbẹ̀jẹ́, ọba tí kì í sì rẹ̀gùn, atófaratì bí òkè, ẹ̀rù jẹ̀jẹ̀ létí òkun pupa, ọkọ̀ Fáráò, gbanigbani o, àpáńlá tí a dúró lé, tí kò lè yẹ̀, tí kò lè rẹ̀, tó gbé wa dúró gbọ̀ngbọ̀n, mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà 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 mọ̀nà. Ọba ńlá, ẹ jẹ́ ká máa yìn. Nínú ìyìn ìyanu ń ṣẹlẹ̀. A ó rere wa gbà lónìí lórúkọ Jésù. Èmi náà Evangelist Jokotade Ojuolape ló ń kí yín pé ẹ tó kọ́ àbọ̀ sórí ètò yìí. A ó gbàdúrà ara wa pẹ́pẹ́.